eyín Hmm. wèrè lọ́kàn Bìtì báwo bàbá? wèrè lọ́kàn eyín wèrè lọ́kàn. Àwọn míì pàápàá gan àwọn àmọ́ lálàá fúnra wọn tí wọ́n sọ pé bàbá wọn lálàá báyìí pé àwọn rí àwọn kan tí wọ́n sọ wípé àwọn ti túwọ́ lọ́rọ̀ àwọn o. Ǹjẹ́ àwọn wèrè nìkan ni wọ́n wá sílé ìjọsìn yín àbí àwọn èèyàn náà tún ń wá láti ìta láti wá darapọ̀ mọ́ yín? Àwọn èèyàn ń wá láti ta even nǹkan tó bá dọjọ́ ìsinmi àwọn èèyàn àjọ máa ń jọ́sìn. Wọn ò fúngbà tó ń pé àwọn tí wọ́n gbà ń bì wọn ò yọ àdá sẹ́nì kankan. Bó tiẹ̀ tulẹ̀ pé ó ti le tán tí wọ́n mẹ́jẹ̀ lára ènìyàn nígbà bá dé bí ìbáyìí ọlọ́mọ ń pàṣẹ ìrọ̀rùn fún wọn. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Abbey Olótù. Èmi lọmọ Àkòráyè ọmọ Ògúntẹ̀dújú ọmọ bóní ń bọ̀ tó ṣe máa bọ̀ tó ṣe ọmọ bóní ń bọ̀ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. Èmi lọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ Akin lójú ogun bí ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi náà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tọ́lọ́ ti tọ́jú èèyàn lọ́dọ̀ wa Ọlọ́run ń tọ́jú wọn o. 87 years. 1987 Ẹ ti bẹ̀rẹ̀ láti máa tọ́jú àwọn bí a ti ń wèrè tọ́jú àwọn èèyàn 87 láti years. 87 ni a ti ń tọ́jú àwọn ẹ̀. Ní 95 la dé síbí ìbáyìí 1995. la dé sáàrin peter wà. Dádì, mo rí i pé gbogbo ìlú yìí nínú ìlú Mọdákẹ́kẹ́ ká tó sọ pé Ifẹ̀ gan mi ò tí ì rí anybody tó jẹ́ pé ó ń tọ́jú ẹ̀yin nìkan ni. Ọlọ́run ló ń tọ́jú wọn a lè tọ́jú wọn Ọlọ́run ló tọ́jú wọn. Ìpè ní ìgbà tí a fi wà ń gbòòrò àwọn aláṣẹ ni wọ́n rí ìpè pé kò ṣeé gbégbó ń gbòòrò bí ṣe ń dààmú yàn láàmú. Àwọn ni wọ́n ṣètò agbègbè fún wa pé ìpè tó Ọlọ́run pé Amúsànsí pé káwọn kúkú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìpè yẹn ní wọ́n bá gbé Olúwadámiláre ni wọ́n ti gbé nígbà náà ní 87 yẹn ni wọ́n gbé àṣẹ ọ̀rọ̀ ìlú kan tá ń pè ní Ayétòrò. So ibẹ̀ ni tó fi di pé ìgbà tí a ti débẹ̀ Ọlọ́run ṣiṣẹ́ ńbẹ̀ gan-an náà ní pé orí àwọn èèyàn pé níbẹ̀ náà láti darí sí Ọbágbilẹ̀ lọ́nà campus ibẹ̀ náà láti darí síbẹ̀. Iṣẹ́ náà ni Ọlọ́run ṣe ń bẹ̀ dáadáa iṣẹ́ náà ni Ọlọ́run ṣe ń bẹ̀ títí tí ó fi di pé 95 yẹn tá a fi wá débí. Bàbá, ṣé ọmọ ìlú Mọdákẹ́kẹ́ yìí ni àbí ẹ kàn wò ó pé kẹ́ ẹ jókòó sínú ìlú Mọdákẹ́kẹ́ yìí? Ọmọ Olúpọ̀nà gan la wà. Olúpọ̀nà nígbùwó ọmọ Olúpọ̀nà ni wá. Wọ́n pè lé wa nílé Ajímàgbó ni wọ́n pè lé wa. A ti kúrò ńbẹ̀ tipẹ́ tá a ti wà sí ìlú yìí tí ó jẹ́ pé a ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run tí fi ìpè yìí bọ iṣẹ́ ìránṣẹ́ wa. Ìgbà tó wá di pé ìpè yìí wá wọ̀ ó di pé a lè dùn gbòòrò mọ́. Gbọ́ àwọn aláṣẹ kan mọ̀ pé àwọn náà ni àwọn gbé wa síbí. Torí ṣọ́ọ̀ṣì àwọn aláṣẹ CAC ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Bàbá, mo rí ilé ìjọ yín mo dẹ̀ rí i pé àwọn tó wà ńbẹ̀. Bàbá, mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ àwọn wèrè nìkan ni wọ́n wá sílé ìjọsìn yín àbí àwọn èèyàn náà tún ń wá láti ìta láti wá darapọ̀ mọ́ yín? Àwọn èèyàn ń wá láti ìta even nǹkan tó bá dọjọ́ ìsinmi àwọn èèyàn àjọ máa ń jọ́sìn. Àwọn èèyàn máa ń jọ́sìn. Ṣé àwọn èèyàn wá máa bẹ̀rù? Nígbà tó ń pé àwọn tí wọ́n gbà ń bì wọn ò yọ àdá sẹ́nì kankan. Bó tiẹ̀ tulẹ̀ pé ó ti le tán tí wọ́n mẹ́jẹ̀ lára ènìyàn nígbà bá dé bí ìbáyìí ọlọ́mọ ń pàṣẹ ìrọ̀rùn fún wọn. Tó jẹ́ pé ìtí ọkàn mọ́ rẹ́rìn lásán ní ó kù kò ní sí ẹlẹ́jẹ̀ ń bẹ̀ mọ́. Pàápàá jùlọ irú ètò ọ̀fọ̀ ọlẹ́rọ̀ ìbáyìí bó sísàn tó wà kó tó tún pé ọmọ dé bí ìbáyìí ọmọ mẹ́jẹ̀ lára èèyàn. Ṣùgbọ́n gbòó dé bí ìbáyìí ẹni bó ṣe jókòó ní sísè ta lọ́wọ́ pé kankan ṣe rí. Sí o bàbá. Bí àwọn àrùn yìí ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n nípa ti iṣẹ́ ìgbàlà Ọlọ́run ṣe ń bí ó tún ṣèmíì. Àwọn tí wọ́n bá fẹ́ lóyún tí wọ́n bá débi ṣàgbàdúrà fún wọn kódà kí ó ti dúró láti bí 30 ọdún sẹ́yìn
tí wọ́n bá débi Ọlọ́run sì ń gbàdúrà wọn. Gbogbo oyún tí wọ́n dè níbí Ọlọ́run sì tú oyún ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún bímọ láàrin. Kẹ́ lè mọ ibi iṣẹ́ tí agbára Ọlọ́run wà bí. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti délé ọkọ tó sì débí Ọlọ́run sì dá lóhùn. Ọlọ́run sì dá lóhùn. Kọ́ wá sí pé ìlú kankan gbogbo ni wọ́n ti mọ̀ ń wá. Gbogbo ẹ̀ náà ti sọ fún mi náà. Gbogbo ẹ̀ náà ti sọ. Mo confirm yín báyìí bàbá yín tó mú mi tí mo fi dé ọ̀dọ̀ yín. Mo ti ń pòyì ọ̀dọ̀ yín nísìn. Tá a bá ní ká wò ó gbọ́dọ̀ ti tó ọ̀sẹ̀ méjì. Ẹgbẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé ó ti tó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ó ti tó bí ọ̀sẹ̀ méjì. Kò sì ṣe pé bọ́yá iṣẹ́ Olúwa náà ni là ń ṣe káàkiri. Bí kan pípàdé wà kíkan lásán pípàdé wà a sì parí ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan ni tí ní ẹ̀dìkọ́tà Tolúwadámiláre lẹ́dìkọ́tà wa. Àwọn gbogbo tí mo tẹ́ fi di pé à ń tàṣe ara lójú pé iṣẹ́ ìrànṣẹ́ náà ni. Àbí atúnítọ́ọ̀tì nílé ní Mọ̀dákẹ́kẹ́ yẹn. Ṣé àwọn èèyàn náà ni wọ́n á bẹ̀yàn àbí àwọn tẹ́ ń tọ́jú bíbẹ̀? Àwọn èèyàn yẹn wá wọn á ṣèṣì ń bẹ̀. Ládé owó lẹ́gbẹ̀ẹ́ ilé ọba tó jó. Bọ́yá mẹ́rin tí wọ́n pè lé ọba tó jó Ládé owó. Tá a bá kó òun wẹ̀lẹ̀ mu. Bàbá àti ẹ̀mọ́ bẹ̀ torí pé ó ti tó bí oṣù méjì tèmi ti wà nínú Mọ̀dákẹ́kẹ́. Àwọn Mọ̀dákẹ́kẹ́ náà ni mí o. Màmá wò jókòó sínú Mọ̀dákẹ́kẹ́. Àmọ́ ìròyìn Mọ̀dákẹ́kẹ́ gbogbo àwa nínú Mọ̀dákẹ́kẹ́. Ọlọ́run ṣiṣẹ́ yẹn pọ̀ débi pé àwọn tí Ọlọ́run ti wò ń bí. A rí àwọn tó ti wà ní tán ti bí lọ ìlú èbó. A rí àwọn tó ti bí wà l'Ábùjá lọ́wọ́lọ́wọ́ báyìí tán ti ní ìjọ l'Ákúrẹ́ l'Óǹdó àti ẹ̀ lè sọ ibi tí Ọlọ́run ṣiṣẹ́ dé láàrin o. Bàbá kò ló ń kà. Tí wọ́n bá gbé yín wá sọ́dọ̀ yín yálà ó yà wèrè yálà bóyá ó ní bóyá wàràpá ló ń dà láàmú. Bẹ́ẹ̀ ni. Bàbá ó tó bí oṣù mélòó tí irú èèyàn bẹ́ẹ̀ ò fi gbádùn? Ẹ ṣe bí Olúwa ṣe ń ṣiṣẹ́ yẹn oríṣiríṣi ni. Tí wọ́n bá gbéyàn dé ẹ̀sìnlẹ̀ ẹnìkan tí ó lọ tí wọ́n bá ti dé gbé àǹbá ẹ̀ Olúwa sọ pé nígbà bá gbóhùn ní o tá a bá ti gbóhùn ní o nígbà bá gbóhùn yẹn eléyìí lè lóṣù méjì a lè rí èsì lóṣù mẹ́ta ètò ọlá pẹ́ tán ń lọ́dún láàrin o ń lọ́dún láàrin o irú àwọn tó jókòó lọ́ọ̀kan lè sìn wọ́n ti ń lọ́dún lọ láàrin wọ́n sì ń lò tọ́dún lọ báyìí nígbà tá a ti gbóhùn ìwé rí tó wà lẹ́sẹ̀ wọn ṣé ìlú wà lẹ́sẹ̀ wọn àìsí gbóhùn ni ẹ mọ̀ pé ó ti ń fọṣọ ó ti ń jẹun ó ti ń wá ń jẹ tàbí ẹ̀rín gbọ́hùn yẹn làwọn máa ń retí táwọn ti gbóhùn báyìí pé Olúwa wá sọ pé òtíṣẹ́ ogun tán o ọjọ́ tí ó dùpẹ́ làá mọ̀ retí. Bàbá pẹ̀lú pé ẹni tẹ̀ bá gbóhùn yẹn pé bàbá kò ti ṣẹ́gun tán. Ṣé báwo lẹ ṣe mọ̀ pẹ̀lú mọ́ṣepọ̀ tó yìí báwo lẹ ṣe mọ̀ pé ẹni tí Ọlọ́run sọ fún òun ti gbóhùn délé? Olúwa yóò sọ fún ọ yóò fi hàn wá ní Olúwa yóò fi hàn lójú ìran. Àwọn mí papà gan àwọn amọ̀ lálà fúnra wọn tí wọ́n sọ pé bàbá wọn lálà báyìí pé àwọn rí àwọn kan tí wọ́n sọ wípé àwọn ti túwọ́ lọ́rọ̀ àwọn o pé àwọn làwọn wá ń díẹ̀ o àwọn mí máa ń lálà bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa tá a bá sì gbọ́ báwọn ògúnṣẹ́ náà nù lẹ́yìn rẹ̀ á kàn tún àtòkàn nílẹ̀ṣẹ̀ wọn náà dábà ọpẹ́ lókù dáàbò tó wọ́n dúpẹ́. Bàbá ǹjẹ́ wọ́n ti gbé wèrè wá sọ́dọ̀ tó jẹ́ pé ó fẹ́ ṣe yín ní jàǹbá? Ó rí bẹ́ẹ̀ rí o eyín wèrè lọ́kàn. Bí ti báwo bàbá? Wèrè lọ́kàn eyín wèrè lọ́kàn. Ìgbà tí sẹ́yìn pé bí a bá ń gbàdúrà nítòótọ́ wọ́n kọ́ alẹ́ kọ̀ pé tọ́ba kan ti oní ọpọlọ a gbọ́dọ̀ mọ díjú wọ́n kọ́ alẹ́ kọ̀ ṣùgbọ́n nígbà tá à ń gbàdúrà tiẹ̀ ọkà lè rádé pé àmọ̀pá ti díjú bí tó gbé mú òkúta tó ti òkúta ńlá ni o tó ti jù ní tábí gan níbí gan níjọ́ náà níbi gan ni tó kúta yọ tó bá mi lẹ́nu gbàá ṣé ìpọ́n tọ́ sára rárá báyìí tí gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì jáde gbogbo tó wà ládùúgbò pẹ̀lú tó gbàdúpẹ́ lọ́wọ́ fún iṣẹ́ ìyanu Ọlọ́run nígbà tó gbóṣẹ́ fún òun tán olówó mọ̀gbà tó ń dúkúta. Sẹ́yìn pé bàbá pààyàn gbà náà
ọ̀pá gbé náà ní ayúkọ wọn ọmọ náà ní sóòtú tá a kàn yìí sí wèrè lọ́jọ́ eyín. bàbá láti pàtẹ tí ń tọ́jú àwọn tẹ́ ń tọ́jú yìí ǹjẹ́ ti láwọn àdójúkọ bíi 2 sí 3? àwọn àdójúkọ yín. àdójúkọ ó pọ̀ tá a ní ọdún 2022 láti oṣù karùn-ún ọdún tá a ti wọ ìṣòro yẹn oṣù kejìlá la tó kúrò yẹn. ṣùgbọ́n bí ọlọ́run ti ń bẹ láàyè wọn ọmọ ìpáàsì lórí òkè wọ́n sì tún gbìyàn dé ṣíṣẹ́ sì tún ṣe tí wọ́n bá ti pé ọlọ́run amúsàn o ọlọ́run amúsàn o ọlọ́run amúsàn o wọ́n sì fi ṣe èlé sí ọmọ mi kan tó wà ní Àbújá báyìí mo ní ló dúró ní ààyè gẹ́gẹ́ bí ọmọ mi tí wọ́n bá ti pé ọlọ́run amúsàn o wọ́n kàn sí ilé ẹ̀ náà títí mo sì láti oṣù karùn-ún yẹn ní December ni mo lò ní ọsibítù ìdojúkọ ní tó ti lágbára ni wọ́n ṣe operation àkọ́kọ́ wọ́n ní èkejì ò ṣeé ṣe bẹ́ẹ̀ wọ́n ní àbá dúró wọ́n tí tán bá pé kàn ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé yóò affect ẹ̀mí bá a ṣe ń gbé bẹ́ẹ̀ títí láti May sí December kàtúwà sọlẹ̀ síbi ṣùgbọ́n bá a ṣe wà lọ́nà iṣẹ́ sì tún ṣe ẹ bá ti pé ọlọ́run amúsàn o ọjọ́ wa lójú wọ́n pè mí fún ẹnìkan tí wọ́n ní ọmọ aláti Ìbàdàn pé ó le díẹ̀ mo ní báà ṣe lé mo ní kí wọ́n gbé sẹ́ẹ̀tì sí etí rẹ̀ sẹ́ẹ̀tì sí ènìyàn wọ́n náà ti ṣe ènìyàn mo ní kí wọ́n gbé sẹ́ẹ̀tì sí ẹ̀ tó lórí ọsibítù tó wà yẹn mo bá gbàdúrà fún un tó béèrè ni pé bàbá ń jò lẹ́nu òde ní wèrè yẹn tí wọ́n mú wá láti ìlú Ìbàdàn ń jò lẹ́nu òde o mo ní mi náà ń bọ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ nígbà yóò sì dé bí báyìí ara ẹ̀ náà ti yá wọ́n ti jọjọ́ létí pé wọ́n fẹ́ẹ́ dé kẹ́ẹ̀dé bá mọ̀ pé ìpè Ọlọ́run ni ìpè Ọlọ́run ni pé yẹn. bàbá ǹjẹ́ ẹ ti wo wèrè rí àbí yálà ẹ ń gbìyànjú láti wo wèrè? tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹ ti wo wèrè rí tó jẹ́ wípé àwọn àgbà wa bá yín pé wèrè tó fẹ́ wò yìí ó gbúdọ̀ wò ó. ẹ ṣe irú ẹ̀ wáyé ìgbà tí irú ẹ̀ wáyé àti Ọlọ́run ti dán léṣẹ́ rẹ̀ títí ń ṣe é lọ àfìsí òótẹ́ yẹn wọ́n pọn àpọ̀nkún fún un nínú tí wọ́n máa ń pọn yẹn tí wọ́n máa ń tóbi bàǹbà yẹn tó òní wọn gbé wa làbá rí ẹnìkan lọ́ọ́ máa wájú ọ̀nà ọba mi church ọba ní àgbọ̀ wípé ẹni báyìí bíbí ló wà mo ní kì í ṣe bí àwọn níbí ni wọ́n ní àwọn tí wọ́n sọ fún ọ̀gá wọn ní ọ̀tún mọ́ létí ìbí kan tó di pé wọ́n padà ní tòun sí òsì wọn náà wà ń díẹ̀ wọn ní kápẹ́ kí wọ́n máa mú lọ wọn lóògùn ò lè ṣẹ́ fún wọn náà wọn làwọn ṣe tó wá bá mi kí sójú àlá o ojú gbangba nìyẹn o wọn ní wọn sì sọ pé amúsàn pé bẹ́ẹ̀ wí fún kò lè gbọ́ wọn náà kàn wá fún ìkìlọ̀ ní o tó bá mọ̀ bẹ́ẹ̀ kí n tètè yá pé kí wọ́n máa mú un lọ o ẹni ò sì ní gbàlà títí ọjọ́ tó dúpẹ́ bí ìbá ìbọ́yà náà gbọ́ kó dúpẹ́ ó sì gbé láyé lónìí ní 1997 ni wọ́n mú ènìyàn wá bí ọ̀kan náà wà ń díẹ̀ bẹ́ẹ̀ ó tó bí mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n torí ẹ̀ wá Ọlọ́run sì sọ pé wọ́n mú wa lọ nítorí wọn. bàbá ǹjẹ́ ẹ lè báyàn tọ́jú wèrè tó jẹ́ pé òkùnkùn ẹ̀yìn náà wà ẹ sì mọ̀ bá wa sẹ́ǹdì àwọn kan tí wọ́n mọ̀ lò fún. a lè gbà àdúrà la lè gbà fún wọn ṣùgbọ́n tá a bá rí pé a rí ẹni tó lè jẹ́ pé kò lè ṣe mọ̀dàrú tàbí kó ẹ mọ̀ pé wọ́n ní ẹni bá gba wòlíì òun wòlíì lójèrè wòlíì máa yọ omi sí lọ́tà ká sáàmù sí a lè fi ránṣẹ́ bá a mú òróró ká sáàmù sí a lè fi ránṣẹ́
kì í ṣe pé ẹ má jẹ́ àárí so kọ̀ọ̀kan gbá náà torí méjì náà tá ń lò náà omi àti bàbá òróró náà. bàbá tá bá ní ká wò ó, àwọn tẹ́ ẹ̀ ń tọ́jú yìí, ǹjẹ́ bóyá nǹkan tẹ́ ń lò fún wọn bóyá ẹ jogún rẹ̀ ni àbí Ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ pè pé ẹni tó yẹ kó máa tọ́jú rèé? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni tí Ọlọ́run ti pè ló jẹ́ ká náà ni Olúwa yìí ti fún Babalọlá, ìpè Babalọlá, omi àti àdúrà àtòróró bọ́lọ́run ṣe fi lé àwa náà lọ́wọ́ ni. Kódà tó gbé aago gbàrà lé lọ́wọ́ báyìí, orí òkè Kòòlà mo ti lọ gbàdúrà nígbà tí wọ́n sọ pé sí Olúwa ni wọ́n ṣe, mo ní mo fẹ́ mọ ìrìn àjò mi tán níbo ó di pé sí Olúwa ni Ọlọ́run ṣe, sí Olúwa ni mo ń tajà ńgbà náà ni, sí Olúwa ni Ọlọ́run ṣe, mo wá lọ sí òkè Kòòlà. Níbẹ̀ ni Olúwa ti gbé òróró báyìí lé mi lọ́wọ́ àti omi àtaago kan. Mo wá sọ fún bàbá tí ń bẹ ńbẹ̀, bàbá Adébọ̀ Àlí, bóyá ẹ máa gbọ́ bàbá Adébọ̀ Àlí tó wà ní òkè Kòòlà. Mo ní tí mo rí tí mo sì ń ṣe, ó ní tí ó lè gbé fún inú iṣẹ́ ìrànṣẹ́ nu, ó ní ẹ máa lọ, mo ní máa lọ, má bá iṣẹ́ ìrànṣẹ́ rẹ lọ. Ẹ̀kí bí bàbá ṣe ti máa sọ̀rọ̀ náà nù pé tọ́lọ́wọ́ máa lò lóye ti fi dé ọlọ́wọ́. Mo láti gbà náà òun náà nà omi àtòróró náà. Bàbá, mo rí i pé orúkọ yín ó gbalẹ̀. Ǹjẹ́ wèrè nìkan lẹ̀ máa ń tọ́jú? Mo ti pàṣàmọ́ rẹ̀ náà lẹ́ẹ̀kan pé ẹni tí wọ́n sọ pé ẹni tí wọ́n pàpà kún fún pé irú ẹ̀ fà ẹni tí stroke mú ó nígbàlà láàrin ó ló ń gbà láàbì tí mo fi sọ lédi pé àwọn tí ọba rọmọ bí, àwọn tí ọba rí aya fẹ́, àwọn tí ọ̀rọ̀ kọ fẹ́, gbogbo wọn ni máa wá bí ìbáyìí Ọlọ́run tí máa ṣe fún wọn. Ẹnìkan wá bí kò rí ọkọ fẹ́, ó ti wọ ọmọ 40 ọdún 40 years. Olúwa ni yóò lò kó tó lè gbọ́ àdúrà rẹ̀ nígbà tí a gbóhùn pa rẹ̀, wá yóò lò odidi oṣù mẹ́ta lórí òkè, oṣù mẹ́ta. Ó sì gbà bẹ́ẹ̀, ó ní bóun bá dé pé òun bá lọ́dún kan láti 40 ọdún tó sì ti ní ọkùnrin sóhun ti bímọ dáadáa bó ṣe gbà nù pé wọ́n ìjù àti gbàdúrà mẹ́mẹ́ ìjù ni ó gbè lálẹ́ nígbà tí ọba sùn ni ọmọ wá orí òkè inú ilé ibi tí ń gbé nù lọ́kàn gbà rẹ̀ ló sì ń gbé nù. Èyí ò lè mọ̀ pé ẹ tí òbí máa rí ni bó ṣe rí torí pé bí ọlọ́mọge lọ́wọ́ àwọn ti lọ́jọ́ lórí 40 years. Ó sì nígbà tó sì rí ọkọ náà bá dé àti kó lọ́kọ ti wá Mọ̀dákẹ́kẹ́ ni obìnrin ti wá lọ́kọ náà bá dé lọ́ba ó ní òun lálàá pé lóyà ló ti rí ìyàwó òun ò sì débí rí, ọba lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbé ní etí tẹ́yìn bá kúrò ní ibi ilé ìyàrá ọ̀sìn rẹ̀ ibẹ̀ ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbé. Ó wá lọ sẹ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yẹn máa ń ta ọ̀rá, kò sẹ́tí ọmọ láàrin gbòòrò pé ọ̀rá ni màmá yẹn máa ń tà. Ó ní wọ́n dákọ̀ òun pé wọ́n dákọ̀ dóyà pé òun gbọ́ gan lójú àlá fúnra òun pé dóyà kó wọ́n lọ ibẹ̀ níyàwó òun wà ṣùgbọ́n òun ò dé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ á mú wá. Ìgbà tó sì mú wá mo ní ọmọ gbàdúrà náà ni èmi fún yàn ìyàwó bíi gbọ́ngbọ̀n bá ń gbàdúrà Ọlọ́run tọ́ sọ́nà tó ṣe ní ìyàwó tiẹ̀ àṣẹ tó wà bí yẹn àṣọ ìyàwó ẹ̀. Èmi ò sámọ̀ nígbà tí òun wà ní Èjù tí ń gbàdúrà wọ́n sọ fún ọkùnrin náà a lọ gbàdúrà torí àwọn prógámù kan nínú ojú yẹn gbogbo orí òkè àwa lọ gbàdúrà àwa ń gbàdúrà fún wọn tí kálukú bá wá wọn ó kúnlẹ̀ òun náà kúnlẹ̀ a gbàdúrà fún Olúwa yóò yan aya rere fún ọ dípò pé a ti gbàdúrà fún obìnrin tẹ́lẹ̀ náà pọ̀ lóun yọkọ̀ líle fún un. Gbọ̀nsá àdìjọ́ ọ̀sà àtúrí ọ̀sẹ̀ kan rẹ̀ ní ọkùnrin bá ké sí mi tó tèkò wá ní
ìyàwó òun ló ti rí ìyàwó o níbo wérí ó ní bíi náà ni tá a wá ní lọ́ba júwe pé ẹni báyìí 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 bó lè ṣe jẹ́ pé bí ẹ ti rí ìyàwó bó lè ṣe sọ sí bàbá pe ọmọbìnrin yẹn náà gbọ́ ó bó ni ẹni sí ó ní ìgbà tán gbàdúrà náà ni lọ́bọ̀ òun sọ̀rọ̀ ó ní ọlọ́run ti sọ fóun pé ọkọ òun ọ̀tọ̀ wá sí ibi báyìí ó ní ohun tó sì wà náà sọ pé aya àwọn bíi lòun ó ti mú lọ́gbẹ́ ẹ̀tọ́ àdúrà ti gbà nù wọn káwọn kúkú fẹ́ra wọn náà lè kú lọ́sà ti fẹ́ra wọn ọ̀rẹ́ ni ẹ wà o ọkọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ìyàwó wà lọ́rẹ̀ ibẹ̀ ni ọkọ ti sọ ó sọ rẹ̀ dílé pé nǹkan tẹ̀sí kọ́ lé bẹ̀ gan báyìí pé pé ọjà ni ìyàwó tà lọ́rẹ̀ wọ́n sá ti fẹ́ra ibi náà ni a ti fẹ́ra wọn lọ a lọ sí ìjọ ìlú obìnrin gospel ní nẹ́sà bàbá tí wọ́n wàásù rẹ̀ kíní yẹn tó ọ̀rẹ́ ajé ìgbé náà ti ẹ̀ pè mo torí ẹ̀ lọ́wọ́ bẹ̀ bàbá ajé ìgbé ní àgbèrè wọn ó ṣe wọ́n sàṣọ gbogbo ọ̀rọ̀ yẹn ìwé ọ̀fọ̀ sí mọ́ o tó ìwé ọ̀mọ̀ ẹ̀ ṣe tún jọjọ sọ̀rọ̀ pé lọ́mìnira ọba lọ ọba kọ̀jọ́ ọbẹ̀ ẹ̀ lẹ̀ pé ọkọ òun ti rọ́kọ òun ẹ̀ tó ti kó wọ́n fẹ́ bí ìjọ lọ sí ìjọ gospel yẹn máa ń gbà náà ọ̀dọ̀ ọkùnrin lọ ká wà ló ó ti bímọ mẹ́ta fún wọn gbogbo ogun ni wọ́n máa gbé wá bí ọlọ́run sì máa ń ṣe. bàbá wọn lẹni tó bá tọ́jú òwe àbẹni tó bá tọ́jú wárápá kì í gbó bàbá ìjẹ́ dòótọ́ ẹ̀. lóòótọ́ ni ṣùgbọ́n ibi ayé dé dúró lénìí tẹ̀sí ń gbọ́ báyìí ńlọ́fà kówó díẹ̀ tí wọ́n máa wọ ọbẹ̀ torí nígbà kan gbogbo wa tún débì yẹn títí bí ká pé bí ọdún bíi mẹ́ta láti wà ní débì láti 95 yẹn wọn ẹ̀ mọ ibi tó ròrò ti wá o àwọn ẹ̀mọ wọn sàmọ́ ọmú náà ni gbọ̀n ní ìsìn báyìí tó a ti ń ṣèfihàn pé ẹni ọba nínú ọ̀rọ̀ tó lè rà lọ́wọ́ mi òróró o ẹ̀rọ ní ọ̀rọ̀ tó lè rà lọ́wọ́ mi òróró ó ti dolówó ńlá báyìí o ìgò táwọn rà ní mẹ́tàlá fúnfà náà ó ti di bíi 3000 àbí ó ti di 3000 àwọn afúnṣèfìlọ lọ́múfìlọ̀ yẹn wá tábà pé ẹjọ́ bá pòun sanwó ń bí. bàbá àwọn èèyàn ó sọpọ́ọ̀tì òróró tó wá pẹ́ pa òróró ni ẹ̀yin tẹ́ bá fẹ́ bá bàbá sọpọ́ọ̀tì nípa òróró ẹ dákun ẹ jọ̀ọ́ bá pè nọ́mbà ẹ dákun ẹ jọ̀ọ́. bàbá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn èèyàn ǹjẹ́ a ní àwọn èèyàn tó yẹ pé yìí náà fẹ̀yìntì tó yẹ pé bóyá ó fẹ́ jìjà agbára yín tó yẹ pé yìí ló ń fẹ̀yìntì àbí ọlọ́run nìkan lè fẹ̀yìntì. ọlọ́run ni mo fẹ̀yìntì tí ó ń wọ̀ ẹ́ bàbá ogun kankan bàbá ogun orí òkè kò láti mo sọ pé mo lọ yẹ mo kàn lọ fún pé ó yẹ kéèyàn dá ìpè rẹ̀ mọ̀ kó tó kú pé yọmọ jáde torí èkó láti mo pé mo lọ gbé 21 bẹ́ẹ̀ ó yẹ kéèyàn ọmọ ìpè tí ọlọ́run pè sí kọ́ mọ́jọ gbòdúkú gbàṣà ti fi òróró lé lọ àti omi bá bàbá tó jẹ́ wòlíì ibẹ̀ ó ní ntọ́ ọmọ ìlú tí múlù mọ́ lọ ojú báyìí lọ bàbá débò àlílé ẹni ọwọ́ àfẹ́gbà náà. ẹ dákun ẹ jọ̀ọ́ má bínú kí ni orúkọ yín. Lukman láti ìlú Ìgbò. láti ìlú Ìgbàyè. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń lù. inú oṣù kẹsàn-án náà ni mo dé báyìí. oṣù kẹsàn-án ọdún tó lọ. ẹ̀yin tèmi tẹ́ bá ń wò dáadáa ẹ rí i pé àwọn tán wà ń bí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe torí pé bí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ńsìn wọ́n ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé àwọn mọ ọjọ́ tí wọ́n gbé àwọn débí iṣẹ́ ńlá ń ṣẹlẹ̀ ńbí. tá a bá ní ká wò ǹjẹ́ ẹ níyàwó àbẹ́ ẹ ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. mo níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ìgbà tí mo dórí òkè ìyàwó mi ò tí ì wá síbí báyìí. nígbà tẹ́ ẹ ti débí ìyàwó yín ò tí ì wá síbí bọ́ ẹ ti bí tó bí ọmọ mélòó báyìí. 5 ni. ọmọ 5. bàbá àríṣẹ ọwọ́ yín lára wọn. olúwa ní ṣiṣẹ́ bá yín ọlọ́run lógo. ògo bàbá. iṣẹ́ kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. iṣẹ́ oko. àgbẹ̀ ní.
ẹ tún bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Lukman. Ìka mélòó mo nà sókè yìí? Ìka 5. Ẹ mọ ìka tí mo nà sókè yìí? Bẹ́ẹ̀ni. Ìka 5? Ẹ. Máa ká kan kò kọ́ mélòó ló kù? Ó kù 4. Ẹ. Okay, mo wá fẹ́ dàrú mọ́ yín lójú. Ó kù mélòó báyìí? Ó kù kan. Ó kù ẹyọ kan. Ẹ. Ó kù ẹyọ kan. Ẹyọ kan. Iṣẹ́ ńlá ni bàbá ń ṣe ń bí. Iṣẹ́ ńlá ni Olúwa ń ṣe ń bí. Iṣẹ́ ńlá ni, iṣẹ́ ńlá ni. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn o. Tá bá ní ká wò ó bí mo ṣe wà yìí, tẹ́ bá pàdé mi lálẹ́ ńkọ́? Màá kí yín ni. Ẹ kí mi. Àbí má pàdé yín lálẹ́. Ṣé mọ̀ pé nígbà tí mo bá dín ìbàdàn yín mọ̀, màá kí yín pé ẹ káàbọ̀, ẹ̀yin ló sì ẹ sọ pé bóyá ó dàbọ̀ o. Á jọ sọ pé ó tọ́, á jọ kíra wa. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ ńlá. Tá bá tún ní ká wò ó. Nísìnyí, ká ní pé mo bá fún yín ní 100 naira. Ìṣẹ́rò mélòó ló gbọ́dọ̀ wà lẹ́yìn rẹ̀? 2 ni. Ẹ ní pé? 2 ni. Ìṣẹ́rò 2 ló gbọ́dọ̀ wà lẹ́yìn 100 naira. Bẹ́ẹ̀ni. 100 naira, 1 kan àti 0 2. 1 ẹyọ kan àti 0 2. Bàbá, mo rí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ Olódùmarè ni. Aláàárín sí Ọlọ́run. Ẹja máa sọ̀rọ̀ orí ẹ̀ tó bá ṣiṣẹ́. Ẹ lè máa lọ. Ṣiṣẹ́. Wọ́n mú ọmọ 2 wá bí? Ọkùnrin kan àti obìnrin kan. Màmá, ẹ dákun ẹ bá ń dárúkọ yín fáwọn ará yín. Fọláṣayọ̀. Màmá mi ń Fọláṣayọ̀. Wọ́n ní ẹ mú ọmọ 2 wá síbí, ọkùnrin kan àti obìnrin kan. Bẹ́ẹ̀. Màmá, ẹ dákun. Kí ni èròǹgbà yín àti pé kí ni tẹ́ ẹ rò tó fi jẹ́ pé ibí báyìí lẹ mú àwọn méjèèjì? Nígbà tó jẹ́ pé a gbọ́ pé iṣẹ́ ìyanu ń ṣe ń bí, tí Ọlọ́run sì ṣe é, tá a débí, tá a wá sọ fún wọn pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ o, wọn ní a lọ mú wọn wá. A mú wọn dé, wọ́n gbàdúrà, Ọlọ́run lòun ó ṣe é. Ó ní n tóun ó ṣe ni, ó ní yóò yọrí, a fi mú wọn wá. Ọlọ́run lòun ó ṣe é pé yóò yọrí ló jẹ́ kẹ́ ẹ mú wọn wá. Màmá, irú àwọn àpẹẹrẹ wo lẹ rí tó fi di pé ẹ̀ ń kó àwọn ọmọ 2 bọ̀? Àpẹẹrẹ tá a rí ni pé ọ̀rọ̀ wọn ò bàláǹsì mọ́. Wọ́n ń sọ kántankàntankàntankàntan. Tá a bá ní kán ó bomi, wọ́n lè mú gbá. Tá a bá ní tá a bá tiẹ̀ ń bá wọn kò tiẹ̀ nítumọ̀ sí wọn, ọ̀rọ̀ ò tiẹ̀ nítumọ̀ sí wọn mọ́. Ọpọlọ wọn ó ti ṣe kinní. Ó ti dàrú. Ó ti dàrú. Òun la fi mú wọn wá, ṣùgbọ́n nígbà tá a débí, tí wọ́n sì ti ń gbàdúrà fún wọn, tán ń fún wọn lómi àti òróró, orí wọn sì ń wálẹ̀. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn bénìyàn ṣe ń sọ ọ́. Bẹ́ẹ̀ni. Màmá, ó ti tó bí oṣù mélòó tẹ́ ti kó àwọn ọmọ náà wá? Ó ti tó bí oṣù 6. Oṣù 6 lẹ ti kó wọn wá? Kàyéfì ńlá. Wọ́n ní wípé àwọn mú àwọn 2 wá, ọkùnrin kan, obìnrin kan. Ó dẹ̀ ti ń tó bí oṣù 6 táwọn ti kó wọn wá. Wọ́n ní kété táwọn kó wọn débí ni bàbá dẹ̀ bá wọn fún wọn ní òróró àti àdúrà pé wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn. Ọ̀rọ̀ wọn dẹ̀ ń bá taráyé mu. Kàyéfì ńlá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá o, torí pé ó ti tó bí oṣù 2 tí mo ti wà nínú Mọdákẹ́kẹ́. Kì í ṣe pé mo dédé wá sọ́dọ̀ wọn o. Èèyàn kan ló pè mí láti Canada, ló dẹ̀ sọ fún mi wípé bàbá kan ń bẹ ní Dóyà, pé bàbá náà wèrè ni wọ́n ń tọ́jú, pé àmọ́ òun ò mọ bàbá tán dídùn pé èèyàn ni àwọn gbé wá sọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ kẹ́lẹ́ tí wọ́n dẹ̀ bá wọn tọ́jú ẹni tí wọ́n fẹ́ kán bá wọn tọ́jú tán, àwọn rí i pé ara ẹni náà yá. Kódà ẹni tí wọ́n tọ́jú gan-an, Canada náà lòun náà wà nísìnyí. Ẹni náà wá ní pé kí n dé ọ̀dọ̀ bàbá, pé bémi ṣe sọ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, òun fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ọmọ Mọdákẹ́kẹ́ ni mí, pé kémi gan dé Dóyà, òun fẹ́ rí bàbá kan ńbẹ̀. Òun ló wá mú mi tí mo fi gbéra wá sọ́dọ̀ bàbá, wípé bàbá o, èèyàn kan rán mi sí yín.
àmọ́ bẹ́ni náà ṣe sọ̀rọ̀ wọn lèmi náà ṣe bá o òun náà lẹ́yìn náà ṣe bá ń sìn. Màmá gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tẹ́ ẹ ti rí lára àwọn ọmọ yín, ǹjẹ́ ẹ lérò gbà pé nǹkan tí wọ́n ń ṣe wọ́n yẹn kò lè padà? láéláé kò lè padà torí lẹ́nu ọ̀sẹ̀ tá a débí a ti rí àwọn tá a bá ń bí tí wọ́n ti gba oore ọ̀fẹ́ lọ tí wọ́n dẹ̀ tún padà wá bí. Ẹlòmíín ti gbé jíìpù wá bí, ẹlòmíín ti wá bá wa ṣèsọjí lórí pápá yìí tó sì fi hàn pé ká wo ẹsẹ̀ òun wèrè jọ́sí lòún di dádì yìí. A rí i pé àpẹẹrẹ ńlá ó ń hàn lára àwọn ọmọ gan pàápàá. Ẹ tún gbọ́ tuntun, wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ti wá síbí tó ń gbé ọkọ̀ ńlá wá, tó ń gbé jíìpù wá, tí wọ́n dẹ̀ ń pè ní dádì. Ó wá ń sọ pé òun wèrè ọjọ́ kìíní àná òun ni wọ́n ń pè ní dádì yìí o. Kàyéfì ńlá. Màmá, ní agbára Ọlọ́run, ohun tí ó ń ṣe ọmọ yín kò ní padà. Àmín. Ní agbára Ọlọ́run, àwọn ọmọ yín wọ́n á fẹsẹ̀ rìn délé Àmín. láyọ̀ àtàlàáfíà. Àmín. Wọ́n á dẹ̀ dé pé ẹ̀yin náà ó padà wá pìtàn bí pé ọmọ tí mo gbé wá bí báyìí lọ́jọ́ kìíní àná o, mo ti ń jẹun ọmọ wọn. Àmín. Bàbá, mo rí iṣẹ́ ọwọ́ yín. Olúwa ní í ṣe. Bí wọ́n ṣe ròyìn yín. Iṣẹ́ Ọlọ́run bàbá lọ́lá. Torí pé èmi máa ń nífẹ̀ẹ́ pé kí wọ́n ròyìn èèyàn bẹ́ẹ̀ kí n sì bá bẹ́ẹ̀. Torí pé òtítọ́ làwa ń wá káàkiri. Béèyàn bá parọ́, àwọn tí wọ́n ròyìn wa ní dáadáa fún yàn, àwọn náà ni wọ́n á ròyìn ẹni tí ò dáa fún wa. Ìròyìn yín dáadáa tá a gbọ́ òun ló gbé wa débí o. Inú mi sì dùn, mo bá yín láyọ̀ bàbá. Ó ti tó bí ìgbà wo tẹ́ ti wà níbí? Ó ti pẹ́ tí mo ti wà níbí. Ó ti pẹ́ tẹ́ ti wà níbí. Ẹ̀yin ò lè foṣù wò ó bí á bí oṣù mélòó? Ó ti pẹ́ dáadáa tí mo ti wà níbí. Ó ti pẹ́ dáadáa tẹ́ ti wà níbí. Torí pé mo rí dáadáa pé wọn ò fi chain sẹ́sẹ̀ yìí. Ìka mélòó mo nà sókè? Ìka 5 ni mo nà sókè. 5 ni 1, 2, 3, 4, 5. Tá bá ní pé mélòó rèé? 2 rèé. Ó dá yín lójú pé 2 ni. Eléyìí ńkọ́? Ẹyọ̀kan. Tí n bá fún yín ní 500 naira, ìṣẹ́rò mélòó ló wà níbẹ̀? 2 péré. Àti kí ni? 500. Àti 5. 2 àti 5. 2 pẹ̀lú 5. Dájúdájú ẹ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ ti bí ọmọ mélòó kẹ́ tó wá bí? Ọlọ́run ló ń ṣe yẹn. Ọlọ́run gangan ló ń ṣe, ẹ tí ì bí ọmọ. Ọlọ́run tún ń ṣe. Ẹ níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìyàwó wà. Ọmọ mélòó lẹ ti bí? Mo bí ẹyọ̀kan. Ọmọ ẹyọ̀kan. Iṣẹ́ kí ni ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mo ń ṣiṣẹ́ káàkiri. Irú iṣẹ́ wo? Ẹni stylist bàbá níta. Okay, ẹni stylist bàbá tẹ́ gba àwọn èèyàn síbẹ̀. Ẹ kọ́ bábà, ẹ wá fi àwọn èèyàn síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, kí nìdí tó yẹ pé ńgbà tí wọ́n yọ chain lẹ́sẹ̀ tẹ̀yìn yín ò fi mọ́ lọlé? Kò nídìí kankan, a sì lọlé ká tó padà wá síbí. Ẹ lọlé, ẹ tún wá rò pé ó yẹ kẹ́ ẹ máa gbé bí? Wọ́n bá mi nílé nígbà yẹn. Mo rí i pé ẹ̀yin náà ti wà okay. Ẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Báwo ni inú yín ṣe dùn bẹ́ẹ̀ ṣe wà yìí? Ọlọ́run ló ní ìyẹn kì í ṣe pé mò ń dùnnú. Sáwùsì. Mo mọ sọ jáde nínú chọ́ọ̀chì. Kì í ṣe pé mò ń dùnnú. Mo sì mí, mo dẹ̀ ń sọ̀rọ̀. Irú ìfẹ́ wo lẹ ní sí bàbá yìí? Torí pé mo rí i pé bàbá yìí wọ́n gbìyànjú dára yìí. Irú ìfẹ́ wo lẹ ní sí wọn? Kì í ṣe pé àwọn nífẹ̀ẹ́ síra sí àwọn èèyàn lọ́dọ̀ tàwa. Bẹ́ẹ̀ má ṣe dojúkọ nínú àlàsí bá wọn gbé. Tí èèyàn bá ti ṣe nǹkan tó dáa sí yàn, tí ò ṣe nǹkan burúkú sí yàn, èèyàn máa gbé lọ náà ni. Bàbá tó wà ní ilé Bá ṣe nǹkan burúkú sí yàn ní máa bí yàn sí. Tí bá ṣe pé bá súnmọ́ yàn báyàn sọ̀rọ̀ náà, èèyàn máa wò ó tọ̀. Èèyàn lè fẹ́ràn yàn gbà mí. Èèyàn lè mọ̀ tún mọ́ bí èèyàn ti ṣe sí bí ń tọ́ máa ṣe sí ìgbésẹ̀ tí èèyàn máa gbé. Ẹ gbọ́, wọ́n ní ìgbésẹ̀ tí èèyàn bá gbé sáwọn, òun làwọn náà máa gbé.
tó bá kí wọn wọn á kì í tó bá rẹ́rìn sí wọn ní ẹ̀rín ayọ̀ àwọn náà ó rẹ́rìn ayọ̀ sí yín ṣe rí i pé iṣẹ́ ńlá ni bàbá yìí ń gbìyànjú bàbá gbìyànjú gan o wọ́n gbìyànjú Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn torí pé kò yí àwa náà. ìròyìn wọn tí mo gbọ́ inú mi gan dùn tí mo ṣe débí lónìí inú tèmi gan dùn tá a bá ní ká wò ó ǹjẹ́ ẹ ti ní àwọn ìgbìyànjú láti ìgbà tẹ́ ti débí pé bí ẹ̀kẹ́yìn náà níyàwó. Ọlọ́run ló ń ṣe yẹn tẹ̀yìn sáà lọ́wọ́ ní church kó máa wáyà káàkiri bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nígbà tó bá jẹ mọ́ kéèyàn ṣe yóò kúrò ní church ní ọmọ wa nǹkan yẹn káàkiri kò jìnnà kì í ṣe nǹkan tó jìnnà pínpín ojú ẹsẹ̀ náà ni wàá báyìí ló sì jẹ́ yẹn ẹni bá kúrò ní ọmọdé. ẹ gbọ́ wọn ní ẹni táyé èèyàn bá pè náà ló máa dáhùn pé kì í ṣe pé kéèyàn máa wáyàwó káàkiri nínú chọ́ọ̀chì pé téèyàn bá kù ní chọ́ọ̀chì yóò wá ìyàwó lọ. ẹlòmíì gan tó jẹ́ pé bàbá ẹlòmíì gan wà tó jẹ́ pé ó gbádùn kò sí pórí rẹ̀ dàrú kì í sì ṣe pé ọpọlọ rẹ̀ ò pé inú chọ́ọ̀chì gangan ni ó ti máa wọ ẹni tí ó bá lò pọ̀ bàbá kílẹ̀ rí sírú ọ̀rọ̀ báwọn. Ó tá a lè rí sílẹ̀ ni pé ọ̀nà ni àwọn ogun yẹn tó bá ń ṣẹ́ lọ yóò ní ọ̀nà kan tí ń gbà ṣẹ́ lọ ó máa ń wáyé bẹ́ẹ̀ sí pé nígbà tá a bá sì gbàdúrà tá a bá fún wọ́nì kò sì ní rìnrìn àjò bẹ́ẹ̀ mọ́. bàbá torí ọmọ ń wọ́pọ̀ láàrin wọn nígbà tí ogun bá ṣẹ́ tán lọ báyìí tó jẹ́ pé obìnrin mẹ́nu wọn ọkùnrin ló wò mọ́ ọkùnrin mẹ́nu wọn obìnrin ló wò mọ́ tá a bá sì fún wọ́nì. màmá ẹ dákun kí lorúkọ rẹ. Orúkọ mi ni Dickness Grace Ọládẹjọ. Dickness Grace Ọládẹjọ ṣé pásítọ̀ ni. Mi ò kì í ṣe pásítọ̀ mo máa ń ṣiṣẹ́ Olúwa. ẹ máa ń ṣiṣẹ́ Olúwa. màmá mo rí i pé wọ́n ní pé ẹ ti wá bí ṣé ẹ gbé èèyàn wá bí báyìí àbí ẹ̀yin kan lẹ wá bí. Mo mú ẹ̀gbọ́n mi wá síbí sí orí òkè Dóyà. ẹ mú ẹ̀gbọ́n yín wá sí orí òkè Dóyà. màmá kí lóhun tó ṣe ẹ̀gbọ́n yín àti wípé àtìgbà wo lẹ ti mú wọn wá. Ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi ni pé ó máa ń mu ọtí gan-an tó sì ti di ìtìjú sí àwa ẹbí àti ará àtọ̀rẹ́ tó ti dìtìjú sí wa lára torí tó bá mu tán ọmọ fọwọ́ kan mú tí ó fọwọ́ kan bọ́ ṣòkòtò báyìí tí ó máa fi ọwọ́ kan bí a níbi onínáwó ó lè kó àìmọye owó lọ́wọ́ bí 100,000 120,000 yóò kàn máa ná sí orí àga yóò kàn máa ná sórí àga àwa tá a wá jẹ́ bí àbúrò rẹ̀ á lọ wábì kan dúró sí tí a fẹ́ máa lè máa sunkún bẹ̀. gbogbo àwọn nǹkan ìní ó máa ń ṣe tí kò jẹ́ dídùn nù wa ó sì ti pẹ́ tí nǹkan yìí ti ń ṣe. ní ìyá 2025 yìí ó ní a mú wọn wá ní ọjọ́ ìkejìlá oṣù kìíní tí wọ́n sì ti kúrò níbí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin. tá a bá ní ká wò ó wọ́n ti lo oṣù mẹ́rin péré ni wọ́n lò níbí nù. bẹ́ẹ̀ ni. oṣù mẹ́rin tí nǹkan yẹn bá ti mú wọn àbí tí wọ́n bá ti mú ọtí yó wọ́n á bọ́ fọwọ́ kan bọ́ ṣòkòtò wọ́n á dẹ̀ kó owó tó bá pọ̀ dání wọ́n á máa ná sí. wọ́n tiẹ̀ mú ọjọ́ kan tó jẹ́ pé ibẹ̀ láti gbé adé bí ìgbà. ní ọjọ́ nǹkan tó mú agan tá a fi gbé wọn wá ní torí nǹkan yìí ti ń ṣe wọ́n ti pẹ́ ṣùgbọ́n àwọn ẹbí àkàkùn nǹkan tó bàbàrà ṣùgbọ́n ní ọjọ́ ìkejì oṣù kìíní ìyá 2025 yìí náà ó ní wọ́n lọ sílé àbúrò mọ́mì wa tó wà ní Kingdom Life ní Ẹgbẹ́dọ̀rẹ́ wọ́n ti wá yó àwọn tó wà ńbẹ̀ ò sì dá wọn mọ̀ nítorí àwọn àjòjì ni ẹni tó wà ńbẹ̀ nígbà tí ó di ọwọ́ aago bíi 7 sí 8 ni wọ́n ránṣẹ́ pé ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà ńbẹ̀ wípé kó wá wo ẹnìkan ó ti kú ní àti bí ọwọ́ aago 2 ni ó ti sùn sí bí àwọn ò mọ kí ló ṣe ó ẹni náà wá pe ìránṣẹ́ Ọlọ́run míì tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ náà torí pé kò dá wọn mọ̀ pé káwọn ò jọ wọ́ wọn sí àlàfólàjì ibi tó jẹ́ títì àti ṣọ́ọ̀ṣì kó má bàa di ọ̀ràn sí ṣọ́ọ̀ṣì lọ́rùn
ìgbà tí wọ́n fẹ́ máa wọ́ wọn, òun ni ẹni tó jẹ́ first born bàbá yẹn gangan tó jẹ́ bàbá Kingdom Life, Evangelist Caroline Oyeyemi, òun ló wá tan torchlight sí wọn lójú. Òun wá láti ilé bàbá ọkọ rẹ̀, ó fẹ́ wá ra èlò ọbẹ̀. Bó ṣe wá tan torchlight sí wọn lójú ló wá ní bàbá Rónkẹ́ mọ̀re, bí wọ́n ṣe pè mí nìyẹn ní Òkè Bọ́là tèmi ń gbé. Èmi náà fi fóònù pe àwọn àbúrò mi bíi 3 sí 4 pé ó yá ẹ pàdé mi lẹ́gbẹ́dọ̀rẹ́ báyìí báyìí. Láàrin wákàtí kan gbogbo wa ẹsẹ̀ wa ti péjú, àtàwọn tó wà ń Fẹ́ àtàwọn tó wà Mọdákẹ́kẹ́. Bí a ṣe wá bẹ̀rẹ̀ sí ní pèrò nìyẹn pé kí ló kù tá a fẹ́ ṣe báyìí. Ṣùgbọ́n bàbá Ndóyà wọ́n ti jẹ́ ọ̀kan lára ẹni tó ti ṣiṣẹ́ ìrànṣẹ́ rí lábẹ́ bàbá wa Kingdom tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà. Ilé mọ̀mọ́ wa ni wọ́n gbé nígbà tí wọ́n ń lọ sí sẹ́mínárì. Ó ti jẹ́ ká mọ̀ wọ́n dáadáa wípé iṣẹ́ ìrànṣẹ́ tiwọn kò ní ẹja ń bá kàn nú, kò sì ní àrúgbàjẹ tàbí pé ibi téèyàn ó ti ẹsẹ̀ dé tọ́ntàn máa lọ dúdú mọ́ funfun fún yàn. Èyí ló mú ká pa èrò lọ́jọ́ náà pé ẹ jẹ́ ká máa gbé wọn lọ sí ọ̀dọ̀ bàbá Ndóyà, lọ́dọ̀ bàbá Músàn. Irú àmọ̀ràn wo lẹ lè gba ẹni tó bá jẹ́ pé ó mu ọtí àmupara tàbí tó bá jẹ́ pé ìgbó ló mu tó jẹ́ pé kò fẹ́ filẹ̀? Irú àmọ̀ràn wo lẹ lè bá wa gbàrú wọn pẹ̀lú àwọn ìrírí tẹ́ ti rí? Àmọ̀ràn tí mo lè gbà wọ́n, òun náà ni wípé ẹni tó wà nínú kòtò kò lè gba ara rẹ̀. Àwọn tó bá wà ní àyíká àti àyídá wọn, ó ní kán lọ kún fún àdúrà. Torí wípé nǹkan tí èèyàn bá ti ń jẹ tí ń dùn mọ́ àti fi nǹkan yìí sílẹ̀, ó dàbí ẹni pé ọmọ ń ní agbára tí kì bá ṣe pé ẹni tí Ọlọ́run bá kọ sí. Ṣùgbọ́n bí Ọlọ́run bá ti kọ sí wọn tí wọ́n rí ara wọn, àmọ̀ràn tí mo lè gbà wọ́n náà ni pé kí wọ́n fi ayé wọn fún Jésù Olùgbàlà, kán sì kún fún ẹ̀mí mímọ́, kán jẹ́ kí ẹni tó lè tún ayé wọn ṣe, tó lè tún orí wọn ṣe, kí wọ́n súnmọ́, kí wọ́n rọ̀ mọ́. Torí wípé kò sí àǹfààní nínú ká mutí, ká máa dojúbolẹ̀, ká máa yàgbẹ́ sára, ká máa tọ̀ sára, kí aṣọ white ó ti di rẹ́ẹ̀dì mọ́yàn lọ́rùn. Eléyìí ò fún yàn ní àǹfààní, kò sì fi iyì gan fún ẹni tó ń ṣe. Nítorí àwọn ọmọ rẹ̀, àwọn aya rẹ̀, wọ́n ó ti wà nínú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀, inú wọn ò ní máa dùn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń rí. Mo gbàdúrà pé gbogbo àwọn ọkàn tí ń ṣerú nǹkan báyìí, Ọlọ́run yóò la ayé wọn kọjá. Àmín màmá. Àmín. Àmín. Màmá, ẹ̀gbọ́n yín tẹ́ lẹ gbé wá bí, báwo ni wọ́n ṣe ń ṣe nísìn? Ọlọ́run ti gba gbogbo ògo, torí pé kán tó kúrò níbí gan, nínú àwọn tí wọ́n jọ wà níbí tí wọn ò tí ì rí ìfọwọ́tọ́ Ọlọ́run, wọ́n rà á, wọ́n sì láwọn fi sí àpò fún odidi ọjọ́ 15 níjọ́ táwọn ṣe tá à ń dúpẹ́ náà sọ jáde. Wọ́n sì láwọn ò já lásán báyìí káwọn ò tiẹ̀ fi sẹ́nu, pé ó ti yọ lórí ẹ̀mí àwọn pátápátá, pé kò tiẹ̀ sí ń tọ́jọ́ mọ́, pé torí àwọn ò tiẹ̀ mọ̀ pé torí irú nǹkan bá ń gan la ṣe gbé àwọn wá síbí, pé ó ti ń wu àwọn náà lọ́kàn láti kọ̀ sílẹ̀, pé torí ọ̀pọ̀ gbà nígbà táwọn bá tají, torí lọ́jọ́ tí mo sọ yìí kí wọ́n tó tají ó jẹ́ nǹkan bíi 25 minutes to 10. Ẹni tó ti sùn láti aago 2 ọ̀sán tó wá jí ní aago 10 alẹ́, ìgbà táwa gan rera jọ ní nǹkan bíi aago 7 mẹ́jọ tí mò ń sọ yìí, a kàn jókòó náà la bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, a rí nǹkan kan ṣe sí i, àwa ń dámọ̀ràn pé kí ni a fẹ́ ṣe báyìí, ṣé bí nǹkan yìí ó ṣe máa tẹ̀síwájú náà rèé, tó fi di pé a gbé ìgbésẹ̀ tí a gbé ńgbà tá lọ rí bàbá ní tó bá di ọjọ́ 12 làwọn ò tó padà sí station, torí pé àdúrà ọdún ó lọ lọ́wọ́, àwọn ò sì fi àdúrà ọdún káhùn, àwọn ò kì í fi ṣeré. Màmá, ǹjẹ́ ẹ mọ rí àwọn ìtìjú kọ̀ọ̀kan débi wípé àwọn àdúgbò kọ̀ọ̀kan wà mọ̀ wá débi wípé àwọn kan mọ̀ sọ pé ẹ ti gbé ẹ̀gbọ́n yín kan lọ Ndóyà, àbí àwọn ọ̀rọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn sì máa ń sọ̀rọ̀ àwọn alábòsí, màmá, ǹjẹ́ kò sírú àwọn àdójúkọ bẹ́ẹ̀? Mi ò lè sọ pé irú àdójúkọ bẹ́ẹ̀ wà, torí a bá ẹnikẹ́ni pa èrò rẹ̀ bí àwọn tí wọ́n wà pẹ̀lú wọn ní ibi tán ti wá. Torí níbi tán ti wá, níbi tí wọ́n ti fi ọtí mímu yìí tí wọ́n ti fi ba ayé ara wọn jẹ́ dé, kò sí fóònù lọ́wọ́ wọn. Àkókò tá a gbé wọn kúrò nílé gan, ẹnikẹ́ni ò mọ̀ ń pa wọn, kò nítorí wọn kì í pìyàn náà tẹ́lẹ̀. Ó ti dàbí ẹni tó ti sọnù gan nínú ẹbí tí ẹnikẹ́ni ò nà ní, tẹ́nikẹ́ni ò bìkítà, débi pé tá a bá ní ìnáwó ṣe gan, kò sẹ́ni tí máa ń rántí láti ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún wọn.
torí ẹ ń bá lọ oko wọn tó lọ sọ fún ọ wípé lágbájá fẹ́ ṣènáwó ó ní ó jẹ ńlá pọ ara rẹ̀ ó ní ó sì fowó ọ̀kadà wá sínú ilé fúnra rẹ̀ torí wọn ò ní nǹkan kan tí wọ́n lè ṣe àwọn gan bí ẹni tọrọ bárà lọ́wọ́ onílé kejì náà fi ń jẹun so títí tí àkókò tí wọ́n ń lò ní ọ̀dọ̀ bàbá kò sí ará oko kankan gan tó ṣèèṣì sí alámì wọn wá síbi tá a ti tọ́jú wọn débi pé wọ́n tiẹ̀ mọ̀ pé ibi la gbé wọn wá. ọ̀rọ̀ ńlá màmá mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé ohun tó dẹ̀ ṣe wọ́n náà kò ní padà sára wọn lágbára Ọlọ́run ẹ ṣé màmá. mo fẹ́ kí ẹ bá mi gba àwọn tó jẹ́ wípé wọ́n mu ọtí àmupara bóyá igbó ni wọ́n ń fà tí wọ́n á fà débi wípé wọ́n á fà títí débi wípé orí wọn ó fẹ́ yí wọ́n á fa igbó débi pé orí wọn ó fẹ́ yí bàbá mo fẹ́ kí ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn. ìmọ̀ràn tí mo lè gbà wọ́n náà mo ti ń gbà wọ́n kọ̀ọ̀kan náà bí irú wọn bàbá òun irú ẹ tó jókòó yẹn pé ẹ sí èrè igbó mímu pèrè náà ní máa ń yọrí sí kí wọ́n fi sílẹ̀ kó sì nípinnu láti fi sílẹ̀ nígbà tí wọ́n bá nípinnu tí wọ́n fi sílẹ̀ ìyẹn ò fà pé wọn ò lè ya wèrè mọ́ kò sẹ́ni tó lè mọ́ máa ń sọ fún ọ pé kò sẹ́ni tó lè mú torí ìlú lè dàrú bó ti wulẹ̀ kọ́ mọ́ lára tó gbẹ̀ bẹ́ẹ̀ náà kò yóò papà dàrú náà ni gbogbo ẹ̀ mo máa ṣàlàyé fún wọn mo fún wọn mọ̀ràn lẹ́yìn orí dídàrú báyìí wọ́n ní wọ́n mọ ibi tí wọ́n sìnkú wèrè sí ẹ tí wò rí níbo lẹ́yìn máa ń bu wọ́n mọ̀ tó kú sí so mo sọ fún wọn pé òkú tí ò ní gbòjì ní òkú onígbó gbogbo ẹ̀ mo máa ń sọ fún wọn ọlọ́sẹ̀ máa ń gba ọ̀rọ̀ wa ẹyẹ tí ó sòrò tí ó tó wọn fi sọ̀rọ̀ fún wọn wípé àwọn míì náà ó lè rí pé ṣé àṣẹ táwọn tiẹ̀ mú àtúntì ẹ̀ lè pa wọn báyìí tó wọ́n sì yí padà kú mẹ́ táàrẹ̀ tó jẹ́ pé gbómù náà lọ́ba débi tó náà ti di olórí ìjọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tá a lè ka bí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti dúró ìjọ ńláńlá lákùrẹ́ lóńdó lábùjá nìbàdàn lẹ́kọ̀ọ́ tó yẹ pé bíi náà ni a ti lọ oṣù gbogbo wọn a máa ń fún wọn mọ̀ràn dáadáa nígbà tí mo lè fún wọn náà ní pé kí wọ́n jáwọ́ gbogbo àti ògógóró mímu àti sìgá gan fífà kẹ́mi wúlé gùn mo ti wá sọ fún wọn náà. bàbá ìjẹ́ tàbá rí ẹni tó jẹ́ pé ń wáwé ìgbèrú àbí driving license ní wá àbí doctor license ní wá lókè òkun ǹjẹ́ tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ yìí ló ṣeé ṣe kí wọ́n rí ọ̀nà àbáyọ. ẹ bá wá ọlọ́run lè ṣe fún. àbí ìtọ́jú nìkan lẹ́ ń ṣe. ọlọ́run lè ṣe a máa fún ọ ní ìmọ̀ràn lórí ìtọ́jú àwọn fún ọmọ ìlú ìtọ́jú bí àwọn dókítà wọn bí tí wọ́n bá sì débi ìbáyìí àwọn máa sọ fún ọ pé kí wọ́n máa lọ àkìlọ̀ abẹ́rẹ́ níbí ní oṣù kẹrin tá a lò náà ẹnìkan tó wá bí ìbáyìí pé olórí dókítà kan ní lọ́wọ́ àmì ìbáyìí ló sọ pé àwọn làwọn tọ́jú ẹ̀ pé ká fún aláàyè káwọn òkú tọ́jú ẹ̀ wọn náà wà bẹ́tà ẹ̀kú wọn àgbélẹ̀ sọ́dọ̀ yìí àkìlọ̀ abẹ́rẹ́ àìsí ìlú ògùn ọlọ́lọ́wọ́ bí ṣiṣẹ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kì ń lo abẹ́rẹ́. láti lo abẹ́rẹ́ bí a sì fi lóògùn. ẹ sì kì í lo oògùn. a kì í lo oògùn rárá ọlọ́nìkan lọ́mọ bí ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ níbi báyìí. àmọ́ bàbá ṣe máa ń lo ewé àti egbò. no omi òróró ọtán orúkọ Jésù. ẹ kì í lo ewé àti egbò. mi ò mọ ewé tó ṣe. omi àti òróró nìkan. wọn ò sì fi ewé hàn mí lójú àlá báyìí ká pé wọ́n fún yẹn ká pé wọ́n fi kan yẹn lójú oorun lójú àlá lójú ìran ní òfin ewé hàn mí báyìí omi yẹn àti òróró yẹn gbélé lọ́wọ́ báyìí. omi àti òróró nìkan. ní agbélé lọ́wọ́ báyìí gbogbo dókítà tí wá bí àwa ìfọn aláyè nígbà kan níbẹ̀ kí wọ́n máa mú ẹ tí wọ́n mú wá lọ ọtẹ wa lọ́rùn agbọn àdáhùn ìpè fún lábẹ́rẹ́ àwa ìgbà táwọn náà gùn bí dókítà kankan ṣiṣẹ́ bí o. bàbá mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní òkè òkun tí wọ́n kéré òkò délé àwọn èèyàn wa tí wọ́n ń bẹ nínú ìlú yìí náà kí wọ́n rí tàjé ṣe àti àwọn èèyàn wa
tó jẹ́ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni wọ́n ń bẹ nílùú káàkiri kí Ọlọ́run bá wa gbé ọwọ́ wọn sókè. Bàbá ẹ bá ń dákun ẹ bá ń ṣe bẹ́ẹ̀. ní orúkọ Jésù, Àmín bàbá. ní orúkọ Jésù, Àmín bàbá. ní orúkọ Jésù Kristi. Àmín bàbá. A dúpẹ́ lọ́wọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ lórí àwọn èèyàn wa tó wà ní òkè òkun. Ọpẹ́ ni fọ́lọ́run. Bí ẹ̀yin lè darí wọn síbẹ̀, ìmọ̀ tí ó lè yé tí wọ́n ti yàn látọ̀run wá ni pé wọ́n ó dé ìlú òkè òkun. Ọlọ́run á yàn gba ọpẹ́ wa. Àmín bàbá. Jésù gba ìyẹn wa. Àmín. Ọlọ́run gbọ́ àdúrà náà. Àmín. Àwa fún wọn lè fẹ́ Kristi lọ́wọ́. Gbogbo àwọn tó wà lókè òkun lórúkọ Jésù ni ó kéré wálé. Àmín. Ni ó kéré wálé. Àmín. A fẹ́ kí ọ̀tá orílẹ̀ rí hàn lọ́hùn. Tọ́lá wọn kan sọ pé ọ̀tá ilé a máa lọ sí òkèèrè. A fẹ́ kọ́ ọ̀tá tilé, a fẹ́ kọ́ rọ́nà lọ sọ́dọ̀ wọn. Ọ̀tá ìdílé má jẹ́ ó dọ́dọ̀ wọn. Àmín. Ọ̀tá ìdílé má jẹ́ ó rọ́nà dọ́dọ̀ wọn. Àmín. Ilé ni kó jẹ́ ọmọ kó wálé. Àmín. Àwọn ọmọ Mọdákẹ́kẹ́, ọmọ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú òkèèrè jẹ́ ó kéré wálé. Àmín. Nígbà tí ó kéré wálé, Àmín. nígbà tí ó kéré wálé o. Àmín. Ọlọ́run gbọ́ àdúrà náà. Àmín. Bẹ́ẹ̀ ni kó rí. Àmín. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Àmín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni Fúnra kó fọ́lọ́run. ṣe ìyanu fún wọn. Àmín. Kọ́nà máa là fún wọn. Àmín. Kí wọ́n máa rí ṣe. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Wòlíì Aísáyà Àmọ́sàn Bàbándóyà